asọ̀rọ̀ àfáàdálà asọ̀rọ̀ bàbá àfáàdálà náà àfáàdá ó ní ọdún ó ní ìgbà tó lọ wọ hálúwà ní Kìṣí ó ní ètò oníyẹ ọdún kan lọ wọ hálúwà ní Kìṣí kúrò tó gbẹ́ ilẹ̀ wọ́n tún gbẹ́ ilẹ̀ inú ilẹ̀ yẹn ló ń gbé inú ilẹ̀ yẹn ni wọ́n wá ń gbé inú ilẹ̀ yẹn ló ti wọ hálúwà ẹ̀ inú ilẹ̀ ni wọ́n ti wá wọ hálúwà wọn òun lọ́rọ̀ ní nípa gòrèdè ní sáyẹ̀ ọ̀lájì ọ̀dájì ọba ọ̀sá ni gòrè ọ̀nà jẹ́bẹ̀ ọ̀dínà ọ̀lájìnà ìsìn orin ó ṣiṣẹ́ níbẹ̀ wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni àmúyàn alápẹ̀lú amúyẹ̀ wá ní àpòjúwe àwọn àfá ìdílé pé wọ́n ṣùgbọ́n ọmọ tí ó ṣe bí àwọn àbáwọ̀ yìí wọ́n fi hàn ọmọ pé wọ́n mọ̀ tí ó dáadáa wọ́n mọ pé ó dáadáa àbáǹdà ní kàsídà tí wọ́n máa ń pọ̀ àbáǹdà ó ní kàsídà tí wọ́n máa ń kọ mo fẹ́ rántí ni ó pọ̀ èyí tí wọ́n máa ń rẹ̀ pé sàláàtì wọ́n tẹ̀sí bí mi wà á sì gáta ìyáàtì aláwẹ̀ mọ̀ṣọ̀fà ìmọ̀ọ̀dá ìyáàtì sàláàtì wọ́n tẹ̀sí bí mi wà á sì gáta ìyáàtì aláwẹ̀ mọ̀ṣọ̀fà ìmọ̀ọ̀dá ṣùgbọ́n ni ẹ ìkejì subhanaka rabbil izzati amma yasifuka bisifati wa atamma Allahu jalalahu Allahu jalla jalaluhu subhanaka rabbil izzati amma yasifuka bisifati وَتَمَّ اللَّهُ جَلَالُهُ اللَّهُ جَلَّ جَلَالُهُ bẹ́ẹ̀ lọ Ṣéta ìmọ̀kan ni wọ́n fi ń kọ́ ní? Ṣé tí àìmọ̀kan ni wọ́n fi ń kọ́ ní? Àìmọ̀kọ́kọ́. Àbá ìkàbẹ̀ kàdìríyà olùlọ́gbà bóyá kàdìríyà lò ní mo ṣe ń dárúkọ kàdìríyà. Àwọn onímọ̀ àwọn iṣẹ́ máa so bíyà. Ní Tìjàníyà náà. Ní Tìjàníyà náà. Nílọrin. Ní Pàkátà. Àwọn bàbá wa kó ní orílẹ̀ ìdí. Ní Pàkátà. Tìjàníyà ni wọ́n. A wà ní wọn bẹ́ẹ̀. Wọ́n ní záwíyà. Àkọ́kọ́ záwíyà awú ẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Záwíyà awú ẹ̀. Láti Ìlọrin wá. Tí ò sí kan tó ṣáájú. Àwọn ẹ̀yẹn ìyẹn náà fẹ́.
ìyẹn náà bẹ́ẹ̀. Wọ́n wá rí àwọn Tìjàníyà míì, àwọn òní sọ̀mà, wọ́n ṣàdúgbò fúnra wọn. Wọ́n ṣe àdúgbò. Wọ́n ṣe àdúgbò fúnra wọn. Àdúgbò fúnra wọn. Àdúgbò wọ́n ṣe fúnra wọn. Ibẹ̀ ni ó lọ bọ́ sí. Ibẹ̀ ni wọ́n lọ bọ́ sí. Ibẹ̀ ni ó ti máa sin náà. Ibẹ̀ ni wọ́n ti máa sin Ọlọ́run. Tí wọ́n ní yọjú sí yẹn. Tí wọ́n ní yọjú sí yàn. Irú àwọn irú kan yẹn ni wọ́n pè ní sọ́ọ́mà. Irú kan yẹn ni wọ́n pè ní sọ́ọ́mà. 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 So ìyẹn ayùbẹ̀ àfà Bàṣárù Àdáńgbá. Àfà Bàṣárù Àdáńgbá. Àìwọ̀n bẹ́ẹ̀. Àìwọ̀n bẹ́ẹ̀. Àwọn afẹ́ Ẹlẹ́hà. Afẹ́ Ẹlẹ́hà. Àìwọ̀n bẹ́ẹ̀. Àìwọ̀n bẹ́ẹ̀. Ní pàkátà. Àmàkà. Ìlọrin ni. Ìlọrin náà ni. Ọba kúrò bẹ́ẹ̀. Ọba wá kó bẹ́ẹ̀. Láyé ṣẹlẹ̀ wá rí mi. Àtùwà máa rí mi. Láwàrá wọn fẹ̀dọ̀ wíyà. Àwàrá wọn fẹ̀dọ̀ wíyà. Àwọn Hàmàwíyà. Àwọn Hàmàwíyà. Àwọn Hàmàwíyà. Àwọn Hàmàwíyà. Àwọn Hàmàwíyà yẹn. Sàlátì Fàtì tí wọ́n ń ṣe. Àwọn Hàmàwíyà Sàlátì Fàtì tí wọ́n ń ṣe. Kò péye tí Jáwàtú Kàmẹ́ kò péye tí àwọn Fẹ̀dọ̀wíyà ṣe mọ́kànlá ní wọn, méjìlá ní àwọn Fẹ̀dọ̀wíyà. Bá ṣe sọ̀rọ̀ àwọn Kàdíríyà Tìjàníyà yìí. Kàdíríyà ló gbajúmọ̀ jù. Kàdíríyà ló gbajúmọ̀ jù. Tìjàníyà ti tẹ̀lé lẹ́yìn. Tìjàníyà ti tẹ̀lé lẹ́yìn ni. Ọba lọ sí Mọ́sárì. Tó bá lọ Mọ́sárì. Wà á bá wọn Kàdíríyà, Kọ̀dìríyà, Ṣàdìríyà, Kọ̀dìríyà, Kọ̀dìríyà, Naqshbandiyya, ọkù Sudan. Naqshbandiyya ó wà Sudan dáadáa. Ẹ̀yìn lẹ́yìn ni ṣé ó Tìjàní dé nílẹ̀ Fars. Lẹ́yìn tó dé yẹn Ali Harazim òun ni wọ́n ṣe àbíkí ọ̀pọ̀lọpọ̀ kan sí níbi Tìjàníyà. Eléyìí gbogbo yẹn pátá ó wà lábẹ́ kí ni Ìlọrin ti gba wájú ń bẹ̀. Wọ́n lábẹ́ parí. Àwọn yẹn wá kú bẹ̀ káwà lọ. Ìgbìlàsíyà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọmọ Ìlọrin náà ni. Ìgbìlàsíyà tó fẹ́ bẹ̀rẹ̀ ọmọ Ìlọrin náà ni. Ọmọ Ìlọrin náà ni. Ọmọ Ìlọrin náà ni. Lókè lédè. Lókè lédè. Lélè pọ̀.
òkèlè ni هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا. لا الحق سوية هنالك الولاية لله الحق هنالك الولاية لله الحق وخير ثوابا وخير عقبا. هنالك الولاية لله الحق وخير ثوابا وخير عقبا. هنالك الولاية لله الحق وخير ثوابا وخير عقبا. يا الله تعالى ونجوزين على الناس قولهم ولا ينكرون القول إلا يقولون. Ada yang mau Quran, oh lampai ni, Markazi, training center. Baba Kabe. Lábáwò lè fẹ́ fi ara kí ni wọ́n. Lábáwò yẹ sọ pé láyéláyé dára kí ni wọ́n wí. Ìgbé àìkàwùkà ni wọ́n kà yẹn. Bí ìkàwùkà ni wọ́n kà yẹn. Àwa sì lè sọ fún lárúbáwá pé èyí tó kà yẹn ìkàwùkà ló kà. Èyí tó kà yẹn ìkàwùkà ló kà. Ó fi yẹn fún un. Bẹ́ẹ̀ni, ẹ̀yin tẹ́ ń gbọ́ kíw, tẹ́ ń gbọ́ kìlá. Ẹ̀yin tẹ́ ń gbọ́ kìlá. Èmi máa ń sọ pé kìlá tí wọ́n fi ń kíhun yẹn kọ́ ni kìlá. Kìlá tí wọ́n fi ń kíhun yẹn kọ́ ni kìlá. Àwọn tó mọ kìlá. Àwọn tó mọ kìlá. Sheikh Mahmoud al-Husari radiyallahu anhu. Sheikh Abdul Basit Abdul Samad Sheikh Ali Al-Banna ọlọ́run kó kẹ́ àtàwọn tó ṣáájú bẹ́ẹ̀ nínú wọn àwọn kò ráhùn torí ohun dúdú kọ́ ní kìrá ìkàkùkà ni ó kà Alhamdulillah Rabbil Alamin kò sí ìkan tó jẹ́ bẹ́ẹ̀. Ládùn yẹn ó ti pọ̀ jù. Àbílẹ̀ ọ̀wọ̀ Bawa kata di jika makan, mereka sedih. Bubela komi, bubela simpo, bubela sikama. Wanubiru ishina ala nasi qawlahu, wala yunkiruna liqawlihi.
خير ثوابا وخير عقبا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا. هنالك الولاية لله الحق. Ìfẹ́ dúró bẹ̀ yẹn, kò ní tó dúró lórí ìṣọ̀kún lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ni, yàrá òṣèré yẹn. Gbogbo ẹ̀ lásán. Gbogbo ẹ̀ lásán. So bí ìtàn ọ̀rọ̀ àwọn wòlíì bó ṣe rí yẹn. Bọ́rọ̀ àwọn wòlíì ṣe rí nìyẹn.